A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Olórí orílẹ̀-èdè àná General Yakubu Gowon ti rọ àwọn Kìrìsìtẹ́nì Nàìjíríà kí wọ́n má dẹ́kun àdúrà fún àlàáfíà, ìṣọ̀kan àti ìlọsíwájú orílẹ̀-èdè. Gowon rawọ́ ẹ̀bẹ̀ yìí lánàá níbi ìsọjí àgbáyé pẹ̀lú Kúmúyì GCK ní ìlú Àbújá. Àgbà ọ̀jẹ̀ tí ó ti yọ̀ǹda ọ̀pọ̀ àtẹ̀jíṣẹ́ rẹ̀ fún àdúrà àlàáfíà àti ìlọsíwájú orílẹ̀-èdè gba àwọn onígbàgbọ́ nímọ̀ràn kí wọ́n dúró ṣinṣin láti béèrè fún ìdásí Ọlọ́run fún Nàìjíríà. Gowon tí ó darí Nàìjíríà nígbà ogun abẹ́lé fìdí ẹ̀ múlẹ̀ wípé Ọlọ́run bùkún Nàìjíríà lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú ohun àmúyẹ àti àmúṣọrọ̀, bí ó ti ké sí àwọn tí wọ́n nífẹ̀ẹ́ orílẹ̀-èdè kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ tako àwọn tí wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti da orílẹ̀-èdè láàmú. Bákan náà ni alákòóso àgbà fún ìjọ Deeper Life Pastor W.F. Kúmúyì fi dá àwọn Kìrìsìtẹ́nì lójú wípé wọn kò nílò láti bẹ̀rù nítorí Kristi ṣì wà lórí ìtẹ́ láti tọ́jú àwọn èèyàn tirẹ̀. Níbi ìsìn ọjọ́ ìsinmi àgbáyé Global Sunday Worship Service ni Kúmúyì ti rọ àwọn onígbàgbọ́ kí wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run láì wo ìṣòro, bí ó ti fi ìgboyà rẹ̀ hàn wípé Ọlọ́run yóò mú ìrọ̀rùn bá gbogbo ìṣòro. Ó ní gbogbo àwọn tí wọ́n bá mọ Ọlọ́run ni yóò jèrè rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ti fi ọwọ́ ṣìgún òfin mú afurasí 10 lórí ikú alága ẹgbẹ́ darandaran Miyetti Allah Magbani ní ìpínlẹ̀ Benue, Ado Risku Muhammad àti ẹnìkan tí wọ́n pè ní Yakubu Issa. Àwọn afurasí wọ̀nyí ni ọwọ́ bà ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 níbi ìkọlù tactical teams tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Otukpo lẹ́yìn ohun tí ọlọ́pàá ṣe àpèjúwe rẹ̀ ní ìtọpinpin Intensive Intelligence Gathering and Tactical Operations. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ DSP Udeme Ede ti ní ìgbésẹ̀ yìí jẹ́ àṣeyọrí ńlá lórí ìdàgbàsókè ìwádìí wọn lórí ìkọlù. Bí wọ́n ti gbóríyìn fún ikọ̀ ọlọ́pàá tí wọ́n kópa nínú ìgbésẹ̀ yìí àti bí wọ́n ti fèsì ní kíákíá, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Cletus Nwadyegbuwa fi dá ará ìlú lójú wípé ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mú àwọn yòókù tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ elétò ìdìbò INEC ti sún ọjọ́ tí ó yẹ kí wọ́n yọ̀ǹda àmì ìgbaniwọlé access code fún àwọn ẹgbẹ́ òṣèlú kí wọ́n lè ráàyè ṣe ìforúkọsílẹ̀ olùdíje ẹgbẹ́ wọn sórí ẹ̀rọ ṣíwájú ìdìbò gbogbogbò ọdún 2027 síwájú. Èyí ń wáyé bí ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ṣe yọ ara wọn kúrò nínú àkọọ́lẹ̀ orúkọ tí wọ́n ń gbé kiri orí ẹ̀rọ ayélujára wípé níbẹ̀ ni wọ́n kọ orúkọ àwọn tí ó pegedé níbi ìdìbò abẹ́lé sí. INEC ni ó ti gbèrò àti yọ̀ǹda access code ní ọjọ́ 26 oṣù kẹfà, ṣùgbọ́n orísun ìròyìn láti àjọ wọn àti ẹgbẹ́ òṣèlú ní wọ́n sún ìyọ̀ǹda yìí sí òní láti rí i dájú wípé ohun gbogbo lọ ní ìrọ̀rùn. Wọ́n ní wọ́n ti fún ẹgbẹ́ òṣèlú oníkálukú ní fọ́ọ̀mù láti tọwọ́ bọ̀, ṣùgbọ́n ó kù access code tí yóò fún wọn láàyè àti upload. Nínú àfihàn àná ni APC ti ní àwọn kò tí ì yọ̀ǹda orúkọ àwọn tí ó pegedé níbi ìdìbò abẹ́lé bí wọ́n ti ṣe ìkìlọ̀ fún àwọn ọmọ ẹgbẹ́ àti ará ìlú tako gbígbẹ́kẹ̀lé àfihàn tí kò wá láti ẹgbẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti kí gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Èkó tí ó tún jẹ́ mínísítà àná fún iṣẹ́ agbára àti ilé ìgbé Babátúndé Rájí Fáṣọlá fún ti ọjọ́ ìbí ọdún 63 63rd. Ààrẹ ṣe àpèjúwe rẹ̀ ní òṣìṣẹ́ tí ó dáyàtọ̀, agbẹjọ́rò tó mòye àti olólùfẹ́ Nàìjíríà tí ìgbìyànjú rẹ̀ ṣe àlékún ìṣèjọba tí kò ṣeé gbàgbé. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú, Báyọ̀ Ọ̀nànúgà ní ààrẹ ti gbóríyìn fún àkọọ́lẹ̀ iṣẹ́ rere Fáṣọlá lẹ́nu iṣẹ́ ìjọba àti àfojúsùn rẹ̀ fún ìṣèjọba ìwà ọmọlúàbí àti kíkọ́ orílẹ̀-èdè. Ó fìdí ẹ̀ múlẹ̀, iṣẹ́ àwòkọ́ṣe Fáṣọlá
pàápàá jùlọ nígbà ìṣèjọba rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó, tí ó ràn wọ́n lọ́wọ́ àti mú àyípadà bá ìpínlẹ̀ ní gbogbo ẹ̀ka ìṣèjọba. Ààrẹ ṣe ìrántí iṣẹ́ Fáṣọlá gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ fún láàrin ọdún 2003 sí 2006 kí ó tó gba ipò gómìnà ní ọwọ́ rẹ̀ ní 2007. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn adarí ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress ti gbáradì pẹ̀lú ìpàdé ọlọ́gbọ̀nràn Marathon Strategy Meetings pẹ̀lú olùdíje du ipò ààrẹ Peter Obi, adarí ẹgbẹ́ Seriake Dickson, ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ òṣìṣẹ́ àti àwọn mìíràn tí ọ̀rọ̀ kàn síwájú ìgbẹ́jọ́ ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí wọ́n pè tako wíwọ́gilé ìforúkọsílẹ̀ ẹgbẹ́ wọn. Ìgbésẹ̀ yìí ń wáyé láìtí pé ọjọ́ mẹ́ta tí ilé-ẹjọ́ gíga ìlú Lọ́kọ́jà ìpínlẹ̀ Kogi wọ́gilé ìdájọ́ rẹ̀ àtijọ́ tí ó fi darí àjọ elétò ìdìbò INEC kí ó ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú NDC. Ìdájọ́ yìí ti dá rògbòdìyàn sílẹ̀ tí àwọn adarí ẹgbẹ́ kan bu ẹnu àtẹ́ lu ìdájọ́ bí wọ́n ti ní wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi èyí sọ ẹgbẹ́ alátakò di aláìlágbára síwájú ìdìbò gbogbogbò ọdún 2027. Àgbà ẹgbẹ́ kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò wípé àwọn àgbààgbà ẹgbẹ́ ti ń ní ìpàdé ìṣẹ́jú láti fi mọ ọ̀nà òfin tí wọ́n á tọ̀ kí wọ́n tó kàn sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lónìí. Adarí ẹgbẹ́ Kwankwansiya Movement, Senator Rabiu Musa Kwankwaso sọ gbangba wípé kò sí ìdènà tí ó lè ní ipa lára ẹgbẹ́ NDC bí ẹgbẹ́ ṣe ń làkàkà pẹ̀lú ìdájọ́ ilé-ẹjọ́ tí kò fún INEC láǹfààní àti ṣe ìforúkọsílẹ̀ NDC. Kwankwaso sọ èyí lẹ́yìn àbẹ̀wò rẹ̀ sí adarí gbogbogbò NDC tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Bayelsa, Seriake Dickson ní ìlú Àbújá lánàá. Gómìnà àná fún ìpínlẹ̀ Kano ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook bí ó ti ní ìpàdé yìí jẹ́ ara ìgbìyànjú àti ró ẹgbẹ́ lágbára síwájú ìdìbò ọdún 2027. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti ṣe ìkìlọ̀ lánàá wípé ó ṣeéṣe kí àwọn adàlúrú gbìyànjú àti dí ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn nínú oṣù keje tàbí ìkẹjọ bí ó ti rọ àwọn agbófinró kí wọ́n wà ní ojúlàlá kan fi ń ṣọ́rí. Ayọ̀délé sọ ọ̀rọ̀ wọ̀nyí níbi ìsìn àná tí ó wáyé ní olú ìyá ìjọ tí wọ́n sì ṣe àfihàn fọ́nrán rẹ̀ sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok. Níbẹ̀ ni wòlíì ti ṣàlàyé wípé òun kò mọ àkókò tí yóò jẹ́, ṣùgbọ́n adàlúrú yóò dí ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn kí àwọn agbófinró tètè múra. Ojúnà márosẹ̀ Èkó sí Ìbàdàn jẹ́ ọ̀kan gbòógì ojúnà tí èrò ń gbà jùlọ tí ó já Èkó sí ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn títí kan ẹkùn àríwá orílẹ̀-èdè. Títí di àsìkò ìkóròyìn yìí jọ, iléeṣẹ́ ọlọ́pàá tàbí ìjọba àpapọ̀ kò tíì fèsì tàbí fi àtẹ̀jíṣẹ́ léde lórí ààbò láti fi pe àkíyèsí ará ìlú sí àsọtẹ́lẹ̀ tí wòlíì sọ. Bí a kò bá gbàgbé wípé nínú ọ̀rọ̀ rẹ̀ ni wòlíì ti bu ẹnu àtẹ́ lu ìjọba àpapọ̀ lórí ìṣòro ààbò orílẹ̀-èdè bí ó ti fi ẹ̀sùn kan ìjọba wípé ó kọ̀ àti ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ìlànà òfin àti dáàbò bo ará ìlú. Àsọtẹ́lẹ̀ ìsìn ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tí àwọn afurasí adàlúrú jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé níbi ìkọlù alápapọ̀ tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ó ṣe àpẹẹrẹ bí ìṣẹ̀lẹ̀ ajínigbé ṣe ń tàn ká wọ ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.